Bẹ́ẹ̀ni, ẹni pa gúnugún kan kì í kádún, béèyàn bá pa kàlàmàgbò kò ní káṣù, ẹni bá pa háràhárà kò ní tẹ̀ta. Àwọn tí wọ́n jẹ́ àgbà nínú kákọrin ṣèwọ́ṣèwọ́ ni wọ́n ti ń ṣe àkójọpọ̀ ọlọ́kan-ò-jọ̀kan orin láti fi dárò ẹni wọn tó dolóògbé, ìyẹn Ìmọ́lẹ́nization (Ìmọ́lẹ̀ Ayọ̀, Ìmọ́lẹ̀) Mohbad tó kú ní ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún 2023 tá a wà nínú ẹ̀ yìí. Nínú àwọn tí wọ́n ti ṣe àkójọpọ̀ orin tí wọ́n sì fi ń dárò olóògbé náà, inú wọn ni DJ Poly wà. Ẹ gbọ́ orin tó kọ tó fi dágbére fún Mohbad. Ẹni págún oníkádùn, ẹni pàkàlọ́ ní tóṣù, ọmọ aráyé dájú wọ́n paná mọ́lẹ̀ lókun, ẹ̀rẹ̀ paná ìmọ́lẹ̀ tọ̀fà sókè ẹ̀yídógórí. Ẹni págún oníkádùn, ẹni pàkàlọ́ ní tóṣù, ọmọ aráyé dájú wọ́n paná mọ́lẹ̀ lókun, ẹ̀rẹ̀ paná ìmọ́lẹ̀ tọ̀fà sókè ẹ̀yídógórí. Ẹ wo ti làálẹ̀ ẹ pa kí ló ṣe, ọmọ wáyé má lọ́kàn ò má sí, má gbàgbé ọmọ tó fi sílẹ̀ má sùn kò yá jí. Videos that they beat you emotionally, they kill you. Ẹ paná mọ́lẹ̀ lókun, ẹ sọlé ayé dógún. Preacher we miss you. Ẹni págún oníkádùn, ẹni pàkàlọ́ ní tóṣù, ọmọ aráyé dájú wọ́n paná mọ́lẹ̀ lókun, ẹ̀rẹ̀ paná ìmọ́lẹ̀ tọ̀fà sókè ẹ̀yídógórí. Ẹ wo ti làálẹ̀ ẹ pa kí ló ṣe, ọmọ wáyé má lọ́kàn ò má sí, má gbàgbé ọmọ tó fi sílẹ̀ má sùn kò yá jí. Videos that they beat you emotionally, they kill you. Ẹ paná mọ́lẹ̀ lókun, ẹ sọlé ayé dógún. Preacher we miss you.